dákàsà fọlọ́jọ́ ìbí o. ẹ wá bá ń dákàsà fọlọ́jọ́ ìbí o. ẹ bá ń dákàsà kàsà fọlọ́jọ́ ìbí o. Adékúnlé ọmọ ọba bàbá ẹ̀ ọba ni ìyá rẹ̀ ìyá ọba ìyàwó ẹ̀ ayaba ẹ̀ wá bá ń dákàsà fọlọ́jọ́ ìbí o. ẹ̀ wá bá ń dákàsà fọlọ́jọ́ ìbí o. mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ ìmọ̀dún mo bọ̀ wàràwàrà bí èjì ìyálẹ̀ tó jàre mo débi ṣe mi mo dé mo fẹ́ mọ́rin kọ́ ìbà mi dọwọ́ ọlọ́run ọba mi ọba ṣẹ̀dá ayé olódùmarè ọba ṣẹ̀dá ọ̀run òbílẹ̀ ọmọ lọ́jọ́ bí gbogbo mùtúmù wà ẹni rẹ̀ lórí kádùn rẹ pé Professor Lawal Adékúnlé o ọmọ olókì lójúde òṣogboṣogbo lórí kádùn rẹ pé ìmọ̀dún ọmọ afọlẹ́rìn ojàre lóde rotẹ́tẹ́ ìmọ̀dún lóde kan dúdú. lónìí mo rí ibà fún Elédùmarè ọba kọ́dá ayé ìbà fún Elédùmarè ọba àṣẹ̀dá ọ̀run ni mọ̀rímọ̀rí ọba tí mọ̀rí ọmọ tuntun wọn lábọ̀dé àpáńpá àní mo wá ṣe bàbá wọn tó jù ní lọ ọlọ́jọ́ bí ó yá gbóhùn ẹnu mi ṣàṣẹ ní kó wá gbọ́ Adékúnlé o Lawali ọmọ olókì máa gbọ́ ọmọ ọba bẹ́ẹ̀ ni bàbá ọba ni ìyá tó bí lọ́mọ ìyá ọba ní kúkú ṣe bẹ́ẹ̀ ni aya tó fẹ́ sílé aya ọba ní kúkú ṣe Èdùmàrè oníjà bí gbogbo yìí ṣàwátì láéláé ọlọ́bọ̀dé ọmọ pẹ́ńpẹ́ mo kí gbogbo yìí lọ́dẹ̀ yìí papọ̀ ọjọ́ bí òní o. ẹ wá bá ń dákàsà fọlọ́jọ́ ìbí o. ẹ wá bá ń dákàsà fọlọ́jọ́ ìbí o. ta òróró jẹ́ gbogbo wa la òróró jẹ́ lọ́la. ta ó fàbà mú gbogbo wa la ó fàbà mú yẹnyẹn. ó wá dílé bàbá tó bí yín lọ́mọ Professor Lawal Adékúnlé olókì mọ́kì ó jàre mo fẹ́ délé bàbá tó bí yín o. ilé ọmọ ajíbálẹ̀ sọ̀rọ̀ lórí kí bàbá ẹ̀yìn ọmọ làṣọ bárò aró pẹ́nu làṣọ sọ́nù lé ó bá lọ èmi ò ní sàlọ̀ fẹ́ni tí ó fẹ́ràn mi nílé bàbá tó bí yín lọ́mọ obìnrin ṣe bí eré bí eré bí eré bí eré ó jọ wúrẹ́ rẹ̀ ó bá ṣe jẹ́ nílé bàbá tó bí yín lọ́mọ ilé ọmọ búnibúni abẹ́bú wọ́ntìwọ́ntì nílé bàbá tó bí yín o àṣèbàjẹ́ ṣe bí tó láwọn ilé bàbá yín àṣebúburú ẹ̀kọ́ ara fún ilé ọmọ olóòjọ́ ọmọ òdòdó tó lò tójú ọmọ àpàjá fún aráwọ̀ jẹ ẹ̀là ni mo kò wọ́n gbọ́dọ̀ jẹ́yẹ ẹ̀gà ẹ̀là látọ̀ gbọ́dọ̀ jẹ́yẹ òrófó gbígbèrú bá kú tán wá ti tẹ ẹ̀gà méjèèjì kọnu bàbá rẹ̀ ní ti lọ sínú oko ẹni kó má mọ̀múro rẹ̀ ṣeré ṣe bẹ́yìn lọ́mọ olómi tútù èyí tí ń bẹ nídìí gbìngbìn mo dúró mo mú koyin mo bẹ̀rẹ̀ mo mú tó àdó òró gẹ́gẹ́gẹ́ láfọdófọdó Professor Lawal Adékúnlé o olókì òró gẹ́gẹ́ láfọdófọdó mo nílò òró gẹ́gẹ́ láfọdó fún pẹ̀tùlé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ ìsìn kan ìsìn kan eléyìí tó so nílé bàbá tó bí yín o ọdọọdọ ìkíní ìsìnkọ ìṣe oṣù ọdọọdọ ìkejì ìsìnkọ ìṣe oṣù ìgbà tó dọdọ ìkẹta ìsìnbáṣọ mẹ́ta péré ọ̀kan ní mọdẹ ọ̀kan ní yàyà ẹ̀kẹta lárọ ojú ọmọ odò jẹ tó ló ń kojú ọmọ àpàjá fún aráwọ jẹ ẹlàmọkò wo gbọ́dọ̀ jẹyẹ gà. wọ́n rẹ̀ lé ìyá rẹ̀ Adékúnlé o àkì lórí kì bàbá kọ́mọ́sẹ̀ ní ti dílé ìyá ó dá mi lójú sáká ọmọ wọn níjẹ̀bú Òde máa gbọ́ àjàgbàdúrà ọmọ ọba Awújàre máa gbọ́
nígi láyà ṣaagùn máa gbọ́ bí mo ṣe ń wí ó ṣaagùn sámúnimúni ooo Àkànní ooo máa gbọ́ bí mo ṣe mí sọ máa gbọ́ bí mo ṣe mí wí ọmọ abo ògùn sákàràkàrà lọ́jà ọmọọba máa gbọ́ lẹ́nu mi bàbá Adéyínká o bàbá Adékọ̀yà bàbá Adétọ́lá máa gbọ́ mi bàbá Adébísáyọ̀ mi ń pọ̀ Adékúnlé ńkọ́ ṣe ń bẹ lálàáfíà ara orí yóò ní burú láéláé ẹ̀ nírun gbé sọnù tí ó ṣe bí ọmọ iwájú lójúkún gbé ẹ̀yìn ilé ìgúnpá ìjọ tàbí àmọ́ bá fojú kan bí ọmọ ẹ̀ ìjọ náà ní ń wọlé sùn Adékúnlé ooo bá mi Àkànní ibi yín ti wá dẹ́yìn ooo. Bàbá Adéyínká Ìjẹ̀bú ni ọmọ èrè ní ìwà ọmọ adùn mádé ọmọ adùn mọ́sù pẹ̀lú ìyẹ́jẹ́ ọmọ aládìẹ ògògò wọ̀ngà tí fẹ̀yìn ẹ̀yẹ bí àwo kìgbìnkìgbìn adìẹ bá lókun ara òrókun ara òrẹ́dìẹ ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ọ̀yọ̀yọ̀ mọ̀yọ̀ mọ́ o tí ń ṣe ni onílé ìpani nílé yẹyẹ tó bí yín lọ́mọ. ọ̀nà ṣe tẹ́lẹ̀ wọgbọ́ ìràṣẹ gẹ̀rẹ̀ jànà ó dífá fún ilé kan lè kàn tẹ́yìn lọ́wọ́ yìí ó pé bí rere nìkan fi yín sí ojú rere làbí ń wọ ọmọ tuntun ojú rere làbí ń wà wọ òyìnbó Àkànní o ìgbà ọdún tọ́ọ̀rì ni wọ́n pé ọdún kan máa ló kúkú jẹ́ bá mi Ọlálékan Rasaki ó sàwọn ní àkíyìn pẹ́ kú ọdún èmi Ọlábọ̀dé ọmọ pápá mo kí yín kú ọdún ọ̀rí Wùmí àrà o wọ́n kí yín pẹ́ kú ọdún ẹ̀kú yẹ̀dùn àsùnmọ́ oríkì lọ́mọ kí yín pẹ́ kú ọdún wọ́n ní ẹ̀sọ́dúnmọ́dún ẹ̀sọ̀sùmọ́sù orí yóò ní burú láláì nírúgbẹ́ sọnù yóò ṣe bí ọmọ iwájú lẹ̀ ó máa lọ iwájú lọ́pọ̀ ìdí yá máa rẹ̀ sí i.